káàbọ̀ sí movie review by Tolex, channel ibi tá a máa ti ń gbóríṣiríṣi movie wá láti sọ òtítọ́ ọ̀rọ̀ nípa wọn. tó bá jẹ́ pé ẹ fẹ́ mọ ohun tí agbára lè ṣe sí ìyá kan tó ní ọkàn rere, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa fíìmù tuntun tí Adebayo Salami tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀gá Bello ṣe, tí àkọlé rẹ̀ jẹ́ EXCELLENCY. ẹ rí i dájú wípé ẹ wo fídíò yìí títí dé òpin. ẹ̀yin tẹ́ bá ti subscribe sí channel yìí, ẹ jọ̀ọ́ bá mi subscribe kí ẹ jẹ́ hit notification bell láti má pàdánù àwọn review tuntun eléyìí tí mo tún máa mú wá. fíìmù EXCELLENCY yìí kò dàbí drama lásán o, ó dá lórí ìgbésí ayé first lady kan tí gbogbo èèyàn wò gẹ́gẹ́ bí olóòótọ́, ṣùgbọ́n nínú ara rẹ̀ ó ń jagun pẹ̀lú ìṣòro ara rẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní personal problem. orúkọ ẹni tí ó ṣe first lady nínú fíìmù yìí òun là ń pè ní Sola Sobowale. ṣẹ́rí ní ti Sola Sobowale tó ṣe first lady nínú fíìmù yìí, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí ó ṣe máa ń ṣeré nípa àṣẹ nínú àwọn fíìmù, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe sa ipá rẹ̀ gẹ́gẹ́ bí first lady pẹ̀lú ìgboyà, agbára àti ìṣàkóso. acting rẹ̀ nínú EXCELLENCY yìí dájú gan-an. gbogbo ìtẹríba, gbogbo ìbínú, ìrora tó fi hàn, ẹ máa rò pé òótọ́ ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀, pé kò ń ṣe fíìmù là ń wò. nítorí ó dàbí ìgbà tó yẹ pé èèyàn ń wo òṣèlú gidi èyí tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa. ṣùgbọ́n ohun kan èyí tó kan mí lóminú jùlọ òun ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí ọkọ rẹ̀ Yemi Solade dojú kọ nípa ìgbọ́kànlé. àwọn ìṣẹ̀lẹ̀ yẹn dùn mí gan. ó tún jẹ́ kó yé mi pé ìfẹ́ àtòṣèlú kì í rìn papọ̀ rárá. iṣẹ́ wọn dáa gan nínú fíìmù yìí torí lighting, camera, aṣọ tí wọ́n lò ní background tí wọ́n lò, gbogbo ẹ̀ ló clean tí ó jẹ́ hàn kedere. ẹ máa rí i pé Ọ̀gá Bello fi gbogbo ìrírí ọdún mẹ́fàdínlógún rẹ̀ sínú fíìmù yìí. bó tilẹ̀ jẹ́ pé ìtàn yìí rọrùn díẹ̀, ìfẹ̀hónúhàn tó wà nínú rẹ̀ ńkọ́ ó jinlẹ̀ gan. ẹ̀kọ́ tí mo rí mú jáde nínú fíìmù yìí ni pé agbára àti ipò ni yóò fi hàn irú ẹni tí ẹ̀dá bá jẹ́, àti pé ìgbà mìíràn kò sí ọ̀tá níta, ogun gidi wà nínú ọkàn ènìyàn. tí ìgbọ́kànlé bá jẹ́ ti bàjẹ́ ńkọ́, kò sí ìyàsímímọ́ èyí tí ó lè tuntun ṣe mọ́, ó ti bàjẹ́ nìyẹn. tí mi bá ní parọ́ kí n sọ òtítọ́ nípa fíìmù yìí, ó lọ dáadáa láti bẹ̀rẹ̀ títí dé òpin. kì í ṣe fíìmù òṣèlú lásán gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ó kún fún ìtọ́nà nípa ìgbọ́kànlé, ìfẹ́ àti bí àwùjọ ṣe ń wo obìnrin tí ó wà ní ipò agbára. àwọn òṣèré yòókù náà tó jẹ́ kópa nínú fíìmù yìí bíi Múyìwá Adémọ́lá, Adebayo Salami, Sola Adebayo, Adebayo Tijani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn pátápátá ni wọ́n kó ipa wọn dáadáa, ni wọ́n ṣe dáadáa nínú fíìmù EXCELLENCY yìí. fíìmù tí ẹ bá fẹ́ jẹ́ kí n wò láti wá sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ lè drop àkọlé fíìmù náà sí comment section, màá lè wá sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ má gbàgbé láti like fídíò yìí, ẹ share fídíò yìí, kí ẹ dẹ̀ subscribe sí channel yìí. ó dàbọ̀.